Ẹ̀kọ́ kí lèmi àti ẹ kọ́ nínú ikú Tọ́pẹ́ Òṣọ́bà? Àkọ́kọ́ náà mo bẹ Ọlọ́run kó jọ̀ọ́ nínú ọlá ńlá ẹ̀ àtàánú ẹ̀ kó bá wa rọ ẹbí ará àti ọ̀rẹ́ Tọ́pẹ́ Òṣọ́bà kó bá wa rọ̀ wọ́n lọ́kàn. Àwọn tá wà lórí social media náà tá à ń ṣe lédè lẹ́yìn ọmọbìnrin tí ò ṣe pé bóyá a súnmọ́ kan lọ bẹ́ẹ̀ títí ẹlòmíín wa gan òréré kọ́nà kó jọ̀ọ́ kó jẹ́ kọjọ́ jìnnà síra wọn. Torí pé kò dá kéèyàn máa. Ẹ̀yin èèyàn wa, arábìnrin yìí ó ti sọ oríṣiríṣi ẹ̀kọ́. Ó sọ wípé ẹ̀kọ́ bíi mẹ́ta ni òun rí kọ́ nínú ikú arábìnrin tí a mọ̀ sí Tèmítọ́pẹ́ Òṣọ́bà. Ó sọ wípé kí àwọn obìnrin kí wọ́n yé máa tójú bọlé kiri. Ó ní ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn o. Ẹ̀yin tèmi, ẹ gbìyànjú láti wo fúnra yín láti bẹ̀rẹ̀ títí dé ìparí torí wípé lára àwọn ẹ̀kọ́ tí yóò máa sọ fún yín òun ni ẹ ó máa gbọ́ yìí. Dá ẹni tó bá ti kú lẹ́bi tàbí kéèyàn máa sọ nǹkan tí ò dá nípa wọn. Màá rọra ṣe ọ̀rọ̀ yìí ní ṣókí bí ní jẹ́ kọ́rọ̀ mi pọ̀ púpọ̀. Ṣùgbọ́n èmi ní àwọn ẹ̀kọ́ kan bíi méjì tèmi kọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ sọ́mọbìnrin náà. Tọ́pẹ́ ti fi kú ṣàgbà gbogbo wa. Ikú ọmọbìnrin náà ó báyàn lọ́kàn jẹ́ púpọ̀. Pàápàá jùlọ tí èèyàn bá ń gbọ́ gbogbo nǹkan tó rọ̀gbà yí ikú náà ká. Ó tó kí àwa ẹ̀dá ká túbọ̀ ṣọ́ ara wa. Àkọ́kọ́ nínú ẹ̀yìn ká tójú bọlé níwọ̀n. Eléyìí ṣe pàtàkì fún àwa èèyàn gan. Àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà wa ni o. Kí nǹkan máa ṣe wá kó jẹ́ pé ìwòsàn tó ní òyìnbó ló yẹ ká gbé gbà lọ. À kọjá sílé àwọn àfáà àti wòlíì. Ẹlòmíì nínú wa á ti ẹ̀dí ẹni tó yẹ kó máa lọ máa gbálẹ̀ inú ilé ìjọsìn. Ẹlòmíì á lọ máa fọlẹ̀ ẹbẹ̀. Ẹlòmíì á kó gbogbo dúkìá kó lé wọn lọ́wọ́ ń bẹ̀ torí gbogbo nǹkan tán ti sọ fún. Wọ́n á ní ìwòsàn tó rí, wọ́n á lọ́dọ̀ àwọn ló ti rí. Wọn ò ní fi sọ́wọ́ Ọlọ́run mọ́. Ẹ jẹ́ ká máa fọ̀rọ̀ wa mọ́ Ọlọ́run. Ẹ jẹ́ á máa fọ̀rọ̀ wa mọ́ Ọlọ́run. Ọ̀rọ̀ Tọ́pẹ́ yìí, ó gbomijé lójú èèyàn. Ẹlẹ́ẹ̀kejì ibẹ̀, ẹ jẹ́ ká wà ẹ̀dá ká lọ ní ìsàlẹ̀ ọkàn wa pé gbogbo wa kọ́ la máa marry, gbogbo wa dẹ̀ kọ́ la máa bímọ o. Bẹ́ẹ̀ ni, bọ́lọ̀ ń ṣe kọ́ mọ́ àwọn kan nìyẹn. Ṣùgbọ́n tá a bá wá sọ pé à ń sáré, a fẹ́ la gbogbo ọ̀nà yìí ibi tọ́lọ́run lànà sí. Irú àwọn nǹkan tó máa ń padà já sí rẹ̀ o. Ẹlòmíì tí ẹ máa ń torí society pressure látọ̀dọ̀ àwọn èèyàn tí mo mean lélẹ̀. Kí láyé máa wí? Wọ́n á ní èmi tí mò ń ṣe fíìmù mi ò wá lọ́kọ. Èmi tí mò ń ṣe fíìmù mi ò wá bímọ. Jẹ́ káyé sọ ohun tán máa sọ. Ìdùnnú ẹ ló matter. Ìdùnnú tí wọ́n fúnra ara ẹ̀ tó ń ní nínú ọ̀rọ̀ ara ẹ̀ òun ló yẹ kó jẹ́ ẹ́ lógún kì í ṣe ń táyé máa wí. Ó tiẹ̀ lè wọ́nà àti bímọ gan. Tọ́lọ́run ò bá kọ́ ẹ lẹ́ni tó máa dúró lábẹ́ èèyàn. Don't force it. Mo ń wo gbogbo bó ṣe ń gbé ọ̀rọ̀ ọmọbìnrin náà kalẹ̀. Ẹ̀rù Ọlọ́run dẹ̀ ń bà mí. Èmi ò sí nínú àwọn tó nígbàgbọ́ pé ẹnìkan lè ṣekú pa ẹnìkan. Torí slogan tèmi lélẹ̀. Ìwọ tó o bá ti pààyàn, make sure kó wọ́n náà jù sílé ayé ni o. Má kú mọ́ o. Torí tó o bá padà kú, ọ̀lẹ díẹ̀ o. Ìwọ tó o bá dẹ̀ pààyàn tó o bá lè pa sàárè ẹ̀, ọ̀lẹ díẹ̀ lẹ́ẹ̀kan sí. Jọ̀ọ́, ṣé ìwọ kàn ń gbọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ sí Tọ́pẹ́ yìí ni? Àbó ń kẹ́kọ̀ọ́ nínú ẹ̀. Àbó ń mú èyí tó ní ṣe pẹ̀lú tiẹ̀ òun mú lò. Ara àwọn èèyàn kan tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ ta wà yìí. Irú ohun tó ṣẹlẹ̀ sí Tọ́pẹ́ ó ń ṣẹlẹ̀ sí wọn. Ṣùgbọ́n kàkà kan kígbe síta. Wọ́n mú mọ́ra ni. Wọ́n fi ń ṣe kí láyé máa wí, kí láyé máa sọ. Ṣùgbọ́n o gbàgbé pé ẹ̀mí ò mà láàrọ̀. Ilé ayé torí yìí kò ní part 2 o. Ẹyọ kan ṣoṣo tá wà nínú èyí ni. Mo jókòó
mo rò títí látàárọ̀. Ṣé rí látijọ́ tọ́mọbìnrin náà ti kú, ó yìí ń ṣe mí bí àlá. Ó ń ṣe mí bíi pé wọ́n máa bọ́ta, wọ́n máa padà sọ pé ó mà dẹ̀ tún ti jí. Ṣùgbọ́n ṣé rí lénìí, it dawned on me pé yes, ọmọbìnrin yìí ti lọ lóòótọ́. Ṣùgbọ́n nǹkan kan wà tó sọ nínú ọ̀rọ̀ yẹn tèmi fẹ́ ká fi làákàyè gbé. Wọ́n sọ wípé Tọ́pẹ́ ń sọ àwọn ọ̀rọ̀ kan tí ò correlate nígbà tó ń gbé bọ̀ láti ọ̀dọ̀ ọ̀rẹ́ ìtàn ọ̀dọ̀ àbúrò àdúgbò ìtàn ló wà tó ń gbé lọ sọ́dọ̀ ọmọ mi Kẹ́hìndé Ọ̀ṣọ́bà. Tá bá rò dáadáa, ṣé àrò pé bóyá ohun tí Tọ́pẹ́ ò sùn fún bíi ijọ́ mélòó kan ló fa gbogbo bí ọ̀rọ̀ ẹ̀ ṣe ń tà sí ara wọn? Mi ì sọ nǹkan tó ń sọ nípa ọkọ àti àwọn fámìlì ọkọ ẹ̀. Ṣé mọ̀ pé yẹn wọ́n ló ti ń sọ fáwọn èèyàn before then. But àwọn one or two things tó ń sọ lọ́jọ́ yẹn, ṣé mọ̀ ó dìgbà kan àbúrò yẹn sọ pé lady yẹn sọ pé ó lóun ò mọ̀ òun rí. Ó ló sọ fáwọn lásìmọ̀ yẹn pé òun ò tiẹ̀ mọ̀ òun rí, pé àwọn fẹ́ gbé òun lọ pa ni o, káwọn help òun, káwọn má jẹ́ kó pa òun mọ ibi tó ń gbé òun lọ. Ṣé rí nígbà míì òun ń ṣe nǹkan tó pọ̀ nínú ayé ẹ̀dá o. Téèyàn ò bá sùn fún ọjọ́ mẹ́ta dìpòdípò ọjọ́ 5 tó ní Tọ́pẹ́ sọ yẹn. Ṣé mọ̀ pé nígbà tí afford interview lady àbúrò ẹ̀ yẹn, lady yẹn sọ pé ó ń béèrè lọ lady, wọ́n ní ṣé Tọ́pẹ́ ń sùn? Lady yẹn sọ pé ó ń sùn. But èmi ò, lady yẹn kò dáhùn question yẹn bí pé ó wà sure. Ṣé mọ̀ pé ó sọ láàrin ó ní ó ló máa ń sùn búlẹ̀, ó máa ń sùn díẹ̀díẹ̀, ó máa ń tẹ fóònù. Mi rò pé Tọ́pẹ́ ń sùn soundly mọ́ látìgbà tí gbogbo ìpòrúru ọkàn yìí ti dé bá. Àwa tá bá sọ pé depression ló pa, á rí sọ. Àwa tá bá náà fún ní nǹkan jẹ ni, àwa náà rí sọ. Àwa tá bá ní ìpòrúru ọkàn pé ó ṣàfẹ́ gbóńlé ọkọ kan, ó ṣàfẹ́ bímọ, ó ṣàfẹ́ kó pé òun ní ìyá nǹkan kan, àwa náà tún rí sọ. Ṣùgbọ́n kí ni nǹkan tó yẹ kéèyàn máa mú lókùnkúndùn nínú gbogbo nǹkan yìí? Ìdùnnú ara tìẹ fúnra ra ẹ. Má wo ohun táyé ń wí o, má wo ohun tó ń sọ o. Ẹni tó bá ti kú ò padà wá mọ́ o. You make yourself happy one way or the other. Kí Ọlọ́run kó wá jọ ọ́ nínú ọlá ńlá ẹ̀, nínú àánú ẹ̀, kó bá wa tẹ́ Tọ́pẹ́ sí afẹ́fẹ́ rere. Kó dẹ̀ bá wa múnú ẹbí ará ọ̀rẹ́ ẹ̀, kó bá wa mú wọn lọ́kàn dá. Because eléyìí pọ̀ o, eléyìí pọ̀ o. Because Tọ́pẹ́ is just 40. Kò dẹ̀ fọmọ kankan sílẹ̀ sáyé lọ. Wọ́n ní mọ́mì ẹ̀ náà kú at a very young age. Ọlọ́run tó tó ẹ o, ṣùgbọ́n kò sẹ́ni tó lè question Ọlọ́run. Bye for now.